Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo fi gbólóhùn Ọlọ́run ọba gbólóhùn àpọ́nlé gbólóhùn tó lóore jùlọ mo fi kí gbogbo ẹ̀yin mùsùlùmí. Ẹ̀làbọ́rú ẹ̀làbọ̀yè mo fi kí gbogbo ẹ̀yin adáhùn ṣe. Praise the Lord, hallelujah mo fi kí gbogbo ẹ̀yin ẹlẹ́sìn ìgbàgbọ́ tí ẹ ń follow tí ẹ ń tẹ̀lé èmi Dr. Modu àgbà. Mo kí yín gan. Elédùmarè ní padà lẹ́yìn kó wá wa o. Mo ṣe sọ pé àwa náà kọ́ Elédùmarè ọba náà ló ń tì wá lẹ́yìn. Ó wù wá Elédùmarè ló jìnkí ọgbọ́n fún wa, ó sì wù Elédùmarè ló jìnkí ìmọ̀ fún wa. Ó wù Elédùmarè ló fún wa ní àṣírí ewé àtegbò, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. Mo kú ẹ̀yin ènìyàn tí ẹ ń follow èmi ọmọ ọ̀dọ̀ àgbà lórí YouTube ń bí báyìí àti èèyàn tí ẹ ń follow mi látorí Facebook náà, yàrá agbára àwọn akọni lórí Facebook tí ẹ ń tẹ̀lé mi níbẹ̀, àti èyí tí ẹ ń tẹ̀lé mi náà lórí WhatsApp group. Mo kí gbogbo yín o. Elédùmarè ò ní padà lẹ́yìn yín. Ẹ kú rí pọ́mọdé ni wá ṣùgbọ́n ò pè wá lọ́mọdé. Ohun tí a gbé lọ́wọ́ olè ń pọ́nlé lára wa. Elédùmarè ò ní padà lẹ́yìn yín o. Ẹ̀yin ènìyàn mi, kí ni mo bá yín mú wá lónìí? Mo bá yín mú iṣẹ́ Moran Ògùn, Moran ondè, Moran Ògùn, Moran ondè, Moran òka burúkú. Iṣẹ́ Moran yìí, ẹ̀dá èèyàn tó bá ti ní iṣẹ́ yìí lára, mi ò tí ì rí kéèyàn lọ ṣe ògùn, kódà kóyàn lọ ṣe òrùka àbí kéèyàn ṣe ondè burúkú kan na ẹni náà. Ọba dániwáyé ń gbọ́, ẹni tó bá lù wá òun náà ní iṣẹ́ náà á dáhùn ní ara rẹ̀. Moran Ògùn, Moran ondè, Moran òrùka burúkú tó kọ̀ǹfàmù ni. Ẹ jẹ́ kí a ṣiṣẹ́ yìí sára. Béèyàn bá ní òkígbẹ́, béèyàn láyẹta, béèyàn láwọn nǹkan wọ̀nyí, ẹ jẹ́ kí a ṣe iṣẹ́ yìí náà sí ara. A ò ní kúkú gbóná, a ní kúkú ògùn. Nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn láyé ti níbi ojú ogun náà ti gbá ní òka àgbáwó. Wọ́n ti gbọ́ kàlẹ́, wọ́n ti gbá lómi ní ondè tó yẹ pé ó pọ̀ jẹ̀kú ni. Àwọn agbénipa wọ́n ti fi nǹkan gbá ẹlòmíì tí ẹ pé wọ́n ní tí wọ́n fi mú débi tí wọ́n mú dé kò ní mọ̀ nǹkan kan, á sùn lọ ni. Tíyẹn bá ní Moran yìí lára, mi ò tí ì rí bí òrùka kidnapper ni àbí nǹkan kan ni, àgbáwó ni, àlùwó ni, àlùkù ni, àlùsáré ni, ànàyàgbẹ́ ni, mi ò tí ì rí òrùka náà, kò lè ràn wá láíláí. Kò lè ràn wá láíláí. Báwo ni iṣẹ́ náà ṣe lọ? Ẹ bá mi ká. Báwo ni a ṣe ń ṣe iṣẹ́ yìí? Ẹ bá mi wá aláǹgbá láńdẹrí pípọ́n tí ẹ pa ní òòjọ́ ẹyọ kan. Aláǹgbá láńdẹrí kọ́kọ́ tí ẹ pa ní òòjọ́ ẹyọ kan. Ẹ bá mi mú aláǹgbá láńdẹrí púpọ̀ kan, ọ̀kọ̀ àtàrí kan, ẹ bá mi jó, ẹ kó sẹ́gbẹ̀ẹ́ kan. Ẹ fọ kòkó náà dáadáa. Ẹ mú aláǹgbá akọ̀ kejì, ẹ fi sínú ìkòkò. Ẹ fi ọ̀kọ̀ àtàrí mìíràn sí, ẹ jó náà, ẹ fi sí ẹ̀gbẹ́ kan. Ẹ wá mú ẹbu yìí, ẹ fi ẹṣin gbẹ́rẹ́ sí ìsàlẹ̀ ìdodo wa, ẹ sí ipò ìbàrá àdí wa. Ẹ fi ẹbu títí abo yìí tẹjọ́ yìí, ẹ fi rá níbi òkè ìdodo. Ẹṣin gbẹ́rẹ́ náà yípo ikùn bẹ̀, ikùn yípo. Ẹ fi ẹbu yìí, ẹ fi rá. Ẹ jọ̀ọ́, ẹ má jẹ ẹbu akọ, ẹ má jẹ papọ̀ máa bo. Èèyàn mẹ́rin mẹ́ta lè jó, wọ́n lè lò níbi ẹbu yìí. Ọba dániwáyé ń gbọ́, ẹ̀dá tó bá ti sín gbẹ́rẹ́ yìí, mi ò tí ì rí nǹkan burú òka ni tí ó rìn ẹni náà mọ́. Ẹlẹ́ẹ̀kejì, ẹ bá mi wá ọ̀pọ̀lọ́ tí mọ́tò pa. Ọ̀pọ̀lọ́ tí mọ́tò pa, ẹ fi òun náà sí inú ìkòkò ìsasùn. Ẹ fi ọ̀kọ̀ àtàrí kan sí. Ẹ bá mi jó náà pọ̀. Ẹ bá mi fi sí gbẹ́rẹ́ kírọ́ọ̀sì síwájú wa àti sí ẹ̀yìn wa. Ẹni bá lo iṣẹ́ yìí, ẹ má gba ní òka kò lè ràn. Ọba dániwáyé ń gbọ́. Ẹlẹ́ẹ̀kẹta, ẹ bá mi wá kóronú àtàrí 201, èso wóró ń jẹjẹ 201, èso wóró ń jẹjẹ 201. Ẹ bá mi wá kíní kóró tó wà nínú èso yèrèpè, kóró tó wà nínú èso yèrèpè.
ẹ bá mi wó náà kó náà jẹ́ 200 wa ẹ bá mi lọ kó kúnná dáadáa tẹ́ bá ti lọ kó kúnná dáadáa ẹ bá mi fi sí gbẹ́rẹ́ mẹ́ta sórí kèríkè ara wa Ajagun náà Moran náà wọ́n bá gbá wa lóòka kò ní ràn wá ìyọmọ yín náà ni ọmọ ọdún àgbà à ń lọ àtúnpadà bọ̀ ẹ láìkì ẹ sọ̀sìkíráìbù táwa fi iṣẹ́ mi kalẹ̀ yóò lè jẹ́ àǹfààní fún yín kó tó dìgbà náà.